sọ̀rọ̀ kó máa pèdè a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa ti fi jẹ́ èèyàn a ṣe tí jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run Ọlọ́run á tún gbé wa ga jù báyìí lọ Ọlọ́run á gbé wa náà ga o à ń bọ̀ náà àwa náà wá bù nínú omi ọgbọ́n tiwa a ní ká fún wọn kí ìwọ náà mu pé ẹ̀dá ènìyàn tẹ̀lé bàṣubàṣu bó ṣe ń tẹ̀lé bàṣubàṣu tó ṣe àárín gbagba o bí Yorùbá bá tiẹ̀ wá sọ pé odò tó bá tojú ẹni kú wọ́n ní kò lè gbé èèyàn lọ ìyún ò wá ní kéèyàn wá sọ pé òun fẹ́ máa tọ sódò torí ìgbà míì máa wà odò lè má gbé èèyàn lọ kí kòkòdá ìwà ń bẹ̀ kó sì gbé hánu tàbí kójò láwà ń bẹ̀ a máa ń sọ fún ẹ jẹ́ ká rọra tẹ̀lẹ̀ ẹ mọ̀ já mọ́ tẹ̀lẹ̀ bàṣubàṣu Ọláfẹ́túgà, God bless you my sister. Mommy Funke Fashakin, I can feel you. Ẹ bá mi share show yìí. Mo pè àkíyèsí ẹ̀ sí lórí àwọn ètò mi mo ní Funnythinker. Mo ní ayé ò rí bẹ́ẹ̀ bó o ṣe fẹ́ máa ṣe yìí. Ta ló ń ṣerú ẹ̀ tí ń mú jẹ èmi ò tí ì rí. Onígbéraga. Ìjọra ẹni lójú àìkàyàn sí pẹ̀lú ìwà ìmoore Yorùbá ní àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ ó jẹ́ kí in tó ti jẹ́ ó rò bó ti jẹ́ ó wá jẹ́ kó intoxicate ẹ ìwọ tó lọ́rùn ọba mi tó fẹ́ ṣíjú àánú wò ọlọ́run ọba mi ò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ rárá nú ayé ẹ̀ ó ti jẹ́ ká mọrú èèyàn tó jẹ́ Yorùbá máa ń pòwe kan wípé bí èèyàn bá tí ìlówó lọ́wọ́ wọ́n ní ìwọ oníwà lá máa wù bí chẹ́ńjì díẹ̀ bá ti wà lọ́wọ́ rẹ̀ láàmọ̀ pé àṣewà rẹ̀ rèé àwọn ìwọ oníwà ló ń wù nígbà tí o rò wípé owó ṣéǹjì díẹ̀ ó ti wà lọ́wọ́ ẹ̀ Yorùbá ní odò tó bá gbàgbé orísun ẹ̀ wọ́n lágbẹ olórin kan máa ń kọrin kan ṣọ́ọ̀ṣì wá ní mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé mo rí pé gbogbo ògo ló yẹ ọ́ bàbá kó o tó máa fògo fún Ọlọ́run ìyẹn ni pé o ti ní àròjinlẹ̀ ibi tó o ti ń bọ̀ ibi tọ́lọ́run mú ọ dé lónìí ipò tó wà ó wà mọ́ dúpẹ́ kàkà kíwọ Funnythinker kó o robi tó o ti ń bọ̀ nígbà táwọn akọ́kọ́ máa mẹ́ àkàndámù ẹ̀ àti amọ̀ ẹ́ pẹ̀lú àwọn àǹtí àbíbá nkankan ọmọ Wùmí àbíbá lè kéré lọ́jọ́ orí ọmọ Wùmí lè mọ̀ tú ọ ṣùgbọ́n lòun lo àwọn tẹ́ ẹjọ́ ti bẹ̀rẹ̀ yẹn táyé ti bẹ̀ mọ́ ẹ yẹn Ọlọ́run lò wọ́n fún ẹ ó wá gbàgbé ọ̀mùtí ẹ wá gbàgbé ìṣẹ́ ó wá japa ó wá bá wọn ṣe mọ́ ó bá wọn sọ̀rọ̀ mọ́ ó pè wọ́n mọ́ ó yọjú sí wọn mọ́ ó rò bó ti arrive Ọmọwùmí wá jáde ó sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn wọn ò kúkú bínú ó ṣàǹtẹ́wọ́ báyìí náà ni ó ní tọ̀ àwọn fi gbogbo ẹ̀ sọ ó lóòótọ́ ẹ̀ rántí mọ́ ó dẹ̀ advice ẹ pé kó rọra o
despite the fact pé nǹkan tó o ṣe fún wọn. So ìwọ̀n change kékeré tó ti wà lọ́wọ́ ẹ̀ yẹn sister mi Abọ́sẹ̀dé GMK change kékeré tó ti yà wà lọ́wọ́ ẹ̀ yẹn o ti yà tètè gbéraga síbi tó ti ń bọ̀ àwọn tẹ́ ẹ ti jọ ń bẹ̀rẹ̀ àwọn tẹ́ ẹ ti jọ ń jẹ tẹ́ ẹ ti jọ ń mu o ti yà ṣe kíni o ti yà jù wọ́n lọ nìyẹn level ẹ ti yà yàtọ̀ ìwọ tó ti ní level ìyẹn kan náà púpọ̀ Oríyọmí Hamzat tún wá discover pé ẹnìkan wà lórí TikTok bí àwọn èèyàn ṣe máa ń gbé iṣẹ́ ṣé o fi pò Oríyọmí jókòó lórí pé TikTok Funnythinker kan lélẹ́yìí o àwọn èèyàn ló máa tag ẹ̀ ìyàwó Oríyọmí tó ń ta mọ́ínmọ́ín lọ́mọ kékeré yẹn kọ́nà bá mi bless ẹ̀ kó bá mi lọ́ra ẹ̀mí ẹ̀ kó dàgbà kó dògbò kó má kánjú kó káwọn ìyá ẹ̀ náà kí wọ́n jèrè ẹ̀ kọ́mọ náà jẹ́ èèyàn láyé mọ́ínmọ́ín náà ń tà ṣé wọ́n lórí Oríyọmí ra mọ́ínmọ́ín lórí street ni àwọn èèyàn tag Oríyọmí tó tag yẹn bá ti ń pọ̀ jù Oríyọmí àwòkọ́ rẹ̀ pé àwọn ènìyàn mi wọ́n fẹ́ kí n ṣe nǹkan lórí báyìí ni kí náà àwọn èèyàn mi ń sọ fún mi ó rẹ̀ pé àwọn èèyàn mi fẹ́ kí n gbé ìgbésẹ̀ ni wọ́n ṣe ń tag mi. Ìwọ ọmọ wípé owó àjọrọ ẹ lójú òfin pípẹ́ bóyá Oríyọmí kan jókòó lórí ẹ lórí screen ẹ bá dùn fún bàbá yẹn wá mo fẹ́ lọ sí rédíò station àìmọye àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ state sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní sọ ní fi ní mítì àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ state ni kó lọ rí báwọn ẹgbẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ṣe pa àwọn tó tún kọ́ṣẹ́ gan òtún ní wá mítìn àwọn ọ̀gá ló tún bá wá mítìn. Kí n tó kúrò ní Nàìjíríà, I was the vice chairman ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ state. Ìgbà yẹn à ń jẹ́ FIBAN. FIBAN náà ṣì wà ná, FIBAN under FIBAN nígbà náà. Kí ló bá mi sọ yìí? O ráwọn èèyàn alálùbáríkà tó wà ńbẹ̀ ni. Àwọn míì ò tiẹ̀ kì í wá mítìn rárá. Ìyẹn tó wá ń kọ́. Àwọn míì tún kọ́ṣẹ́, àwọn tó study mass communication wọ́n wà ní school, àwọn tó jẹ́ graduate wà mí, àwọn tó ń ṣáìtì wà ńbẹ̀ náà. Tọ́lọ́run ti bùkún fún Tọ́lọ́run ti fún ọ ní talent. Ṣùgbọ́n náà wọ́n wá kọjú sí mọ́mí Adéjọkẹ́ Ọláìyá, my sister ṣàlàfíà ni. Ọlọ́run wá ṣàánú ẹ. Wọ́n wá ní kó wá. Kí wọ́n wá máa kó wọ́n máa fún ẹ ní prógrámù bí kó wá máa ṣe lágídígbò. Wọ́n fún ẹ nílẹ̀. Ọlọ́run ti ń jẹ́ káyé orí ọ. Ìwọ wá ti gbàgbé pé òwe Yorùbá kan ló sọ pé bí Yorùbá ti rẹ́ni bá rìnrìn ọlà wọ́n lẹ́ ọlà òkè ń yá. Ó ti wá pè pé Oríyọmí Hamzat kò invite you pé kó wá máa ṣe show fipò ti àrá ẹ̀. Ó ti wá blow wings gan. Bí nǹkan kan bá tiẹ̀ wá rújú pọ̀ láàrin ìwọ àti Oríyọmí Hamzat, ó lè lọ bá kẹjọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n. Níjọ́ tó lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat tí wọ́n tọ kámẹ́rà, everybody was Oríyọmí Hamzat, God bless you, and dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní gbogbo wa and cut ẹ̀ ní pé thank you so much Oríyọmí Hamzat. Tó ń ṣe kẹ̀kẹ́kẹ́ tó ń ṣe bí ẹni pé jẹ́tùjẹ́tù bẹ́ẹ̀ pé ó ní lọ ó ṣe bẹ́ẹ̀ pé ó lè jẹ́ kọ́kọ́ tán. Àgbà tó bọ́ sórí afẹ́fẹ́ ló bá ń pòwe bàbá olóore àwọn olóore ṣe kinní kan olóore ò kì í ṣọlọ́run àwọn olóore ṣe kinní wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sórí Oríyọmí Hamzat lẹ́nu ẹ̀ mo jáde mo sọ fún ẹ mo lọ́rọ̀ yẹn ju ẹnu ẹ lọ. How dare you? Béèyàn bá fẹ́ ṣèyàn lóore tó bá wá fi orí yẹn wàá lọ in peace ni kì í ṣe pé wàá bọ́ sórí afẹ́fẹ́ wàá máa dent image ẹni lẹ́yìn. Ó bẹ̀rẹ̀ sí dent image Oríyọmí Hamzat. Àwọn kan máa ṣe gbàgbó fún Oríyọmí nítorí tiẹ̀ ìwọ náà wá bọ́ sórí TikTok ẹ máa bọ́ láyọ̀nù
àánú ẹ ṣe mí ṣé mo sọ fún ẹjọ́ mo ní ọjọ́ kìíní àná mo ní ṣe gbogbo àwọn commenters yẹn ọkọ máa push ẹ wá fìpò jẹ́ nǹkan kémi wá mọ kórí yọmí mọ sọ pé kémi wà ní radio station pé mi òun ò fẹ́ rí mi kí n mọ̀ ṣe TikTok mọ́ ní TikTok táwọn èèyàn mi ti ń bó láyọ̀ fún mi ní TikTok tẹ́yìn èèyàn dáadáa wà ní TikTok tẹ́yìn kíní kan wà àwọn èèyàn yẹn wá dà wọ́n padà mọ̀ pálá ìmúre yẹn mo wọ́n ní ajáde sí a ní pé kó lọ bẹ Oríyọmí Hamzat tí wọ́n ṣe apologize ló ṣe apologize ni sórí apology tó rò bó ṣe lọ́jọ́ kìíní àná ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ táyé currency ni tápẹ́ the first apology àpò ara ẹ̀ ló ṣe sí àgbà tó padà lọ ṣe normal títáyé currency pẹ̀lú gbogbo ohun tó jẹ́ tí wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ táyé currency ni tó bá lè come back to his senses pẹ̀lú gàràgàrà tó wọ́kọ́ ṣe tó bá lọ bẹ Pasuma tó dọ̀bálẹ̀ báyìí tí gbogbo wa rí pé àwọn èèyàn ní years wọ́n ṣe ń ṣe apology lélẹ̀ you are still going back there you will have to go back to Alhaji Oyomi Hamzat Alhaji ní kọ́kọ́ a fẹ́ rí ẹ kó lọ bẹ àwọn àbíbá káwọn àbíbá kan àtọmọ́wò mi níbi tó ti bẹ̀rẹ̀ kí gbéraga tó gbé ẹ̀wọ̀ bí ẹ̀wù kó tó jọrọ ẹ lójú you have to go back there ṣé báwọn kan lẹ́jọ́ bẹ̀rẹ̀ lẹ́jọ́ ń ṣe content creator tó jẹ́ káyé ọmọ ìpín àpòpọ̀ ẹ̀ máa ní tálẹ́ǹtì ó tí ìkọ́lé ó ti yá sáré dá gbogbo àwọn èèyàn yẹn nù irú ayé wo nìyẹn irú ẹ̀kọ́ wo ló gbà yẹn ṣé wọ́n ní pé òfọ́nì mọ́ lójú ọmọ aráyé òròbó fọ́nì ní payé ìwọ náà ti wá realize pé òfọ́nì mọ́ báyìí mo rí fídíò tó ṣe olómọ aráyé wọn ni wọ́n sẹ́ndì wọ́n ní wọ́n fàyè hàn ẹ́ nítorí wọ́n rí pé òmòore ni bọ́mọ aráyé gan ò sún ẹ̀ǹdì kò sẹ́nikẹ́ni tó jẹ́ pé wọ́n bá ṣoore fún tó bá fi ibi sún ẹ̀dá láyé yóò padà jẹyún ẹ̀ṣù òun la ṣe máa ń pariwo tá a bá rí ẹni tó fẹ́ fi ibi sólóore pé mọ̀mọ́ fi ibi sólóore fọgbọ́n ṣe bá ṣe pariwo nìyẹn fún Muyideen ẹjọ́ tó lé lọ ẹjọ́ ṣé àdúgbò yẹn tó dàbí Muyideen tí ò bá lè tètè lọ ṣe gbogbo tó yẹ kó ṣe bó ṣe máa lọlẹ̀ nìyẹn bí ọ̀tá ẹ̀ ṣe máa lọ bí ògo ọ̀tá ẹ̀ ṣe máa lọlẹ̀ nìyẹn tí ò bá tètè ṣe tó yẹ kó ṣe dìde fún. àwọn kan wà lórí ìkànnì wọ́n máa tẹ ẹnìkan máa bẹ́ wọ́n máa tiẹ̀ bá bẹ́ wọ́n máa fẹ́ mọ́ra inú á máa dùn ẹni tẹ́ wà lórí TikTok ẹ jọ̀ọ́ bá mi pàwọ́ tán inú á máa dùn wọ́n á máa gan pa wọ́n máa comment we love you àgbà tiẹ̀ wàá gbà yìí èèyàn yá bọ́láyọ̀ láyọ̀ látúndé bébí láyọ̀ bébí láyọ̀ wọ́n tún ṣe mọ́nì gàgàgàgàgàgàgàgà inú ẹ̀ nù gbogbo owó tó wá kó jọdà ó ní wọ́n lù MTV sí 7.4 million naira oròbá gbàlagbà ní oròbó gbọ́n ni yóò bá ní owó tọmọ kékeré bá kọ́kọ́ rí àkàrà ní ó fi jẹ ṣé orí pé ògbọ́n àwọn tó ń wù ẹ́ àwọn tó ń bó láyọ̀ fún ẹ àwọn tó fi pé wọ́n wà lọ́dún ẹ ló ṣe fi wí pé o ò ní ìdí àwọn èèyàn ó ti gbàgbé owó yóò gbà pé bàbá rẹ ni bá rìn ọ̀nà òkè ń yá tó bá ti rẹ́ ni bá là ọ̀nà òkè ń yá. ibi tó yẹ kó o ti pe ẹ̀dọ̀ àti òróòrùn ẹ̀ wálé ìgbà tó ń ṣe gìràgìrà tí Oríyọmí kí ló jẹ́ Yínká Ayéfẹ́lẹ́ tó fẹ́ fi ẹ́ cascos I will give you programs in all my radio station in Ìbàdàn Fresh FM Ìbàdàn Fresh FM Lagos Fresh FM Abẹ́òkúta Fresh FM Èkìtì Fresh FM Abuja Fresh FM Zaria Kaduna ẹjọ́ torí tọ́lọ́run sórí ọbí go òtítì ṣé Yínká
Ayéfẹ́lẹ́ ṣé mo kò tètè ṣe kíni kò yọwọ́ kúrò lọ́rùn ẹ̀ nítorí pé kò sẹ́ni tó máa ṣe ohun tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe fẹ́ ṣe ńgbà náà tí ò ní tẹ́bọ̀ bẹ́ẹ̀. Yínká Ayéfẹ́lẹ́ ó gbọ́n ó yà tètè yọwọ́ pé no tí má tiẹ̀ máa cascos pẹ̀lú orí omi àwọn èèyàn náà jáde nínú wà náà jáde Yínká Ayéfẹ́lẹ́ don't ever try it. Kì í ṣọ̀tá bí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ara yín ẹ wá bí àlàáfíà ṣe máa jọba ni àwọn ọ̀rẹ́ kan rẹ̀ ní àìwọ́tàkọ́tà oní rédíò station tọ̀hún náà ní rédíò station ojú ọ̀run tẹ̀yẹ fò láì fi ara láì fi kanra wọn oníkálùkù máa jẹ Ọlọ́run ọba mi tó ń sebẹ̀ kò kúrò ní ìdí kòkò ẹ̀fẹ́yìn méjèèjì ṣùgbọ́n Yorùbá ló gbọ́ wọ́n ní ìgbàláṣọ ìgbàlẹ̀wù ìgbà kan náà wà tó jẹ́ wípé kò sí nǹkan táyé ń gbọ́ ní gbogbo Ìbàdàn àti environment ẹ̀ ju Fresh FM lọ. Níbẹ̀ la lọ ganu sí ó gbẹnu tán Báyọ̀ kó tó kan Báyọ̀ ẹ rántí pé Fresh FM náà nígbà tí Kọ́lá àti Báyọ̀ Kọ́lá ó Báyọ̀ wọ́n bẹ̀rẹ̀ ní Fresh FM Lágelú nígbà wọ́n bẹ̀rẹ̀ ní Fresh FM ibẹ̀ náà ni Yínká Ayéfẹ́lẹ́ ti fà kan lára wọn tó mú wá sí Fresh FM náà dùn Àgídìgbò náà dá tiẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tí Àgídìgbò dá tiẹ̀ sílẹ̀ ṣé ẹ mọye rédíò station tó ti wà bó lè ṣe yan máa continue lọ nìyẹn Ọlọ́run ọba Elédùmarè tá à ń sìn tó ti dẹnu ní bùnbù ó ti pèsè ohun tó máa jẹ síbẹ̀ gbogbo iṣẹ́ tá à ń ṣe yìí Ọlọ́run ti mọ̀ bó ṣe máa bá wa fi èrè sí ní ìsìn ó wá jáde síta aládùn tó gbé ẹ wá ló tún jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ fún ẹ kánò lọ́tọ̀ láìṣà àti ló wá jáde síta ló fẹ́ máa narrate ni ìwọ náà ò bá rí báwọn èèyàn ṣe máa ṣe gbàgbó fún ẹ sí inú aládùn gangan fúnra rẹ̀ ìtí ò jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ni pé aládùn pe àkíyèsí ẹ̀ sígbà tó ń ṣe garangaran tó ń ṣe wọ̀nranwọ̀nran nígbà yẹn aládùn náà ṣe ṣó tó sọ fún ẹ pé Funnythinker pé kò calm down kò rọra ṣe àwọn èèyàn ò kí mọ̀ wípé ògo máa ń ran ògo lọ́wọ́ ni ẹ̀bùn tó lóní o lẹ́bùn lóòótọ́ ṣùgbọ́n àwọn kan wà tán lẹ́bùn jù ẹ lọ tí wọ́n dẹ̀ sì ní ìtẹríba thanks for the gift T-Babes T-Babs God bless you thanks for the hand hearts lọ sí Fresh FM tá à ń sọ yìí torí Ìbàdàn náà ni gbogbo ohun tí màá máa fi júwe fún ẹ jẹ mú láti Fresh FM tálẹ̀ǹtì tó o ní ṣé o ti ní tálẹ̀ǹtì tó bá mi délé ẹni ìtàn ṣé B.O.B àbí ẹjọ́ kí ni nickname tẹ́ máa ń pe Bámidélé ẹni ìtàn ṣé B.O.B àbí mi ìmọ̀ nǹkan tẹ́ ní Bámidélé ẹni ìtàn Ennis bra làwa máa ń pè ní tiwa ṣé o ti ní tálẹ̀ǹtì tó Bámidélé ẹni ìtàn ẹjọ́ yìí tẹ́ wà ní Ìbàdàn kí ni orúkọ tó máa ń pe kíní kan ṣé B.O.B àbí kí lẹ máa ń pe ẹni ìtàn náà ó rẹ̀ pé Bámidélé ẹni ìtàn ẹni tẹ́ wà Ìbàdàn ẹjọ́ ẹ sọ fún mi ṣé N.O.B àbí bí ọmọ ṣàǹpọ̀ lórúkọ kan tẹ́ máa ń pè ó ní nickname kan tẹ́ máa ń pè ó tí ní talent tó Bámidélé ẹni ìtàn tí Bámidélé E.O.B God bless you ma E.O.B God bless you tí o ní talent tó God bless you Johnson Ládàpọ̀ Kẹ́hìndé ọlá ti débẹ̀ ọmọ ṣàléwá
God bless you. Nikki Space here braiding. God bless you. Oh, tí ní talent tó yí òbí. Bámidélé ẹni ìtàn, ó ní tó. Ṣé wọ́n ní kò mọ lion bó ni? Bámidélé ẹni ìtàn, wàá rí, ó wà ní ọ̀dọ̀ Yínká Ayéfẹ́lẹ́. EOB, ó dẹ̀ ṣe dáadáa. Ó ń wá sí Amẹ́ríkà, ó ń lọ Canada, ó ń lọ káàkiri. Gbogbo fẹ́ tó fẹ́ achieve, ó rọra achieve ẹ̀. Ó dá school sílẹ̀, communication kìíní kan school kan sílẹ̀. Táwọn èèyàn ti ń lọ síbẹ̀. Tí wọ́n lọ ṣe course ńbẹ̀, tí wọ́n study mass communication. Ó gba àwọn colleagues ẹ̀. Some of them are there, tí wọ́n graduate. Àwọn tó ní masters, àwọn tó ní gbogbo ẹ̀, ó gbà wọ́n síbẹ̀. Pípọ́n máa lecture bẹ̀. Ìgbà táwọn kan ṣe graduation recently, mo rí gbogbo àwọn lecturers tó invite wá. Onílé owó, God bless you, Olúwa ṣeun. Àwọn tó invite wá, àwọn lecturers ẹ̀, wọ́n wà ńbẹ̀. Commissioner for Information. Ta ló chat pẹ̀lú mi tó bá mi sọ pé I'm chatting with you. But I don't discuss anything. If anybody wants to talk to me, you send your voice note and don't come to me to come and beg for money. You bore me anything that has to do with money. Me, but money will pay me. Agent send me. Agent to lálàáfíà. Kí ló dé? Money. Every week we man no more than 500,000. It's too much. The guy is doing well. Kò sí nǹkan tó fẹ́ achieve, Ọlọ́run ti ràn lọ́wọ́. Ó ń achieve bó ṣe wáyé. Ó dẹ̀ wà ní radio station. Ṣé o ní talent tó ni? Àbò ní connection tó, ṣàbí ṣé o ti rówó tó ni? Ìyẹn tún wá dùn ẹ́, wòlíì àgbà. Délé ọmọ wòlíì. Ṣé bí mo ṣe wà yìí? Tí máa wo fíìmù wòlíì, Délé mo máa ń wá kiri ńbẹ̀, ẹ má bínú. Mi kàn máa láì bó ṣe máa ń kọrin yẹn. Pẹ̀lú àwọn tó máa ṣe yẹn, Délé mo like Délé gan. Màá block ẹni yìí, bó ṣe ń send message yìí ń disturb me. Then you send your voice note. You don't need money, send your voice note. You saw me only also put more live chat and you are using messages chats to disturb me on my show. You are distracting my attention now. When you allow me to finish my show, better still. Délé ọmọ wòlíì, ẹ wò bí ó ṣe ń ṣe bí Délé lọ Canada. Show disrespect wòlíì, àgbà wòlíì ni. Kò disrespect ẹ o. Lónìí tí Délé bá sọ pé wọ́n ti fẹ́ kúrò lọ́dọ̀ wòlíì, àgbà wòlíì tipẹ́tipẹ́, á ti lọ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n tó bá ti lọ, yóò lọ wo orúkọ mi tí ó mọ̀ jẹ́, because ó tún lè mọ̀ jẹ́ Délé ọmọ wòlíì mọ̀. Tú ẹni tá ṣe mọ̀ nìyẹn. Délé dẹ̀ hàn bú ara ẹ̀. Ẹ máa rí pé tó bá fẹ́ ṣe birthday báyìí, wòlíì àgbà máa celebrate ẹ̀, ó máa gbé bẹ́ẹ̀zì owó, ó appreciate ẹ̀ because ó mọ̀ pé ó dúró ti òun. Àwọn atá like Délé alike nítorí pé ohun combination àti wòlíì àgbà ni. Délé ọ̀nì sóhun kó máa ṣe kinní kan, ó lè má fọ́ ní sinmi, ó lè má ní mí ní sinmi. Bọ̀ nítorí combination wòlíì àgbà, ìjọ wòlíì àgbà mo dẹ̀ máa ń like ẹ̀. Tó bá ti ń sọ di wúkẹ̀wúkẹ̀ yẹn, èmi máa ń like ju àwọn ọjọ́ tó máa ń jó yẹn. Mo dẹ̀ like combination àti Délé. Tó Délé always ó máa ń disturb ẹ̀. Bí Ọlọ́run ṣe jẹ́ pé kán jọ rìn pọ̀ nìyẹn, kí ọlá wọn kó lè là. Délé is making it. Gradually mo dẹ̀ gbàládùra pé Délé ọmọ wòlíì orí àkànkè wá tún ní lárí jù báyìí lọ. Because you humble yourself, Ọlọ́run á gbé ẹ sókè ju bó ṣe wà lọ. Gbogbo àwọn èso tó tara ẹ jáde, àwọn náà jẹ́ èèyàn láyé. Ó tí ì jẹ́ nǹkan kan wà jẹ́ èèyàn. Wòlíì àgbà náà kò ní dúró síbi tó wà takú, òun náà máa lọ síwájú sí. You guys are doing well. Àwọn méjèèjì combination wọn mo gbà tí ẹ bàjẹ́. That is life for you.
ẹ wo Jarvis àti Pella ṣé rò bó ní Jarvis dàrú ni Pella mo máa ṣe fún ẹ ní a piece of advice before I go on my show ọ̀rọ̀ ẹ wà lára nǹkan tí mo kọ sílẹ̀ but combination àwọn méjèèjì yẹn Jarvis ó ṣòro fún Jarvis find it difficult láti rìn jìnnà láti sá fún Pella or láti má súnmọ́ torí ìgbà tí Jarvis táyé ò tí ì mọ̀ Pella ó promote ẹ̀ Jarvis dẹ̀ mú rí and today ẹ wo combination wọn àwọn èèyàn people like both of them together ṣùgbọ́n wọ́n ní títí ẹ other way round ni àwọn tẹ́ ẹjọ́ ń bọ̀ ó dà wọ́n nù tó bá tiẹ̀ wá jẹ́ èèyàn kó lóun wá ti bless ẹ kó o ti wà okay iyún ò níbi tó o ti ń bọ̀ yóò bá ló máa sọ pé òdò tó bá gbàgbé orísun àgbẹ̀ kó o gbàgbé wọn àwọn tẹ́jọ́ tí ń bọ̀ tó lọ ti ràn ẹ́ lọ́wọ́ nígbà tí ò so ń jẹ tí ẹjọ́ máa mú gàárì tẹ́jọ́ máa rò pé kí la máa ṣe náà ó já ṣe báyìí ó dẹ̀ gbàgbé wọn just like that tó o tí ì ní mansion ó ti ẹ̀ tí ì wá lu òyìnbó rárá ó tí ì rí 20 million ṣọmọ yẹn tí Pella ń rí ṣá ó tí ì rí 20 million ọ̀dà 7.4 ni wọ́n gbẹ báyìí tí gbogbo apá ti jábọ́ sórí Ọlọ́run kàn fi owó tí wọ́n gbà yẹn gbogbo nǹkan tó oníwọ̀n ṣọ́ ẹ̀ǹdì yẹn Ọlọ́run fẹ́ fi reset brain ẹ̀ ni kò sẹ́ni tó ń ṣe bàlàbàlà tí ò kí padà regret ẹ̀ I'm sorry to use Oba Salo as a case study Oba Salo tó bá ń gbọ́ kó la etí ẹ̀ sílẹ̀ ipò tí Pella wà lórí afẹ́fẹ́ lónìí ìwọ ló yẹ kó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ò mọ́ lò ẹ̀mí ìgbéraga lọ yọ kúrò a sọ̀rọ̀ sọ́bótò ẹ̀mí àìmọ́ọ́rẹ́ èèyàn fún ẹ lówó wà jáde lórí social media lórí TikTok ó fọ àwọn ìṣépè fún ẹpẹ burúkú ẹlẹ́gàn ló fọ̀ yóò ṣe kíní kan ní kò ní ṣòfò kò ní yóò dá fún tó mọ̀ ṣépè fẹ́ni tó ṣoore fún ẹ lẹ́ni tó fún ẹ lówó bóyá olórin kan bóyá Burna Boy àbí nǹkan ló fún lówó gbà kan tó padà wá sórí social media tó wá ṣépè fún tó yẹ̀yẹ́ mo wò báyìí pé ha ẹ dẹ̀ máa gbàdúrà ẹ lẹ̀ ń wá láàánú ẹ máa gbàdúrà pé káàánú wá ẹ rí ṣùgbọ́n nígbà tí àánú òun bá dé ẹ kì í mọ̀ ọ́ lò níjẹ́ ìṣogun ayé kò sí oye tí èèyàn lè fún ẹ tó bá fún èèyàn ní owó ìdásímọ̀ tó ò ti ṣiṣẹ́ owó sí ẹni yẹn lọ́wọ́ kò sí bó ṣe lè kéré tó àbí ó ṣe lè tóbi tó yẹ kó máa dúpẹ́ ni yóò bá gan sọ wípé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ wọ́n ló dàbí ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ ni tó bá ṣe ẹ́ lóore tó o bá dúpẹ́ oore àná wà rí mi gbà lónìí tó bá tún wá dúpẹ́ oore òní wà rí mi gbà lọ́la ṣùgbọ́n èèyàn ọmọ ọ̀sìn ọ̀rọ̀ yìí ò yé mi ẹ wo bí tí Ọba Salo tó bá rẹ̀ lónìí Ọba Salo Pella lè sọ good English ó lè má jẹ́ graduate o but he speaks good English but Ọba Salo naturally ohun tí ọ̀rọ̀ tí Pella ń sọ yẹn naturally ló yẹ kí wọ́n máa sọ kó fi make owó ìgbà tí Ọlọ́run máa ń mọ̀ mo máa ń sọ fún yẹn tó bá fún ẹ ní ẹ̀bùn kan tó bá fún ẹ ní talent ẹ lọ wo inú story gbogbo story inú Bíbélì
tó bá fún yàn ní talent tó bá ti rì mọ́lẹ̀ Ọlọ́run máa gbọ́ máa fẹ́ lómi ni. Ó ní opportunity sàlò pọ̀ nítorí pé ó ní ẹ̀mí ìgbéraga, kò ní ẹ̀mí téèyàn fi máa ń dúpẹ́, kò kí wọ́n appreciative, kò dẹ̀ mọ̀rọ̀ sọ, ó dẹ̀ máa ṣépè jù, èpè ńláńlá, you don't need it, èpè ńláńlá. Torí àwọn èèyàn kan wà tó yẹ kó máa wò ẹ́ tó bá ti ń ṣépè girimọ̀girimọ̀ wọ́n máa kúrò lórí iṣu ẹ̀ ni pé no pé level àwọn ti ju kéèyàn máa ṣépè lọ. Kí ló dé? Ẹ lè ṣe show, ẹ lè ṣẹ̀fẹ̀ láì ṣépè burúkú. Àwọn èpè girimọ̀girimọ̀ giriwo àwọn èpè tó gbẹnu tó téèyàn gbọ́dọ̀ máa sọ àtàárọ̀ àtọ̀sán àtalẹ́. Àwọn èpè àìjígbọ́ sétí. Èèyàn téèyàn bá ti fẹ́ wọlé sùn gan èpè yẹn gan kò tún ní fẹ́ gbọ́. Èpè tó bá ń ṣe ti pọ̀ jù ọba Sàló. At the end of the day, nígbà tí ò mọ̀ọ́rẹ́, nígbà táwọn èèyàn, ìgbà tí bọ̀bọ̀ olórin yẹn tó fún lówó bóyá Burna Boy ni àbí ṣé Burna Boy lẹ máa ń pè, ó dẹ̀ pẹ́ nìkan lára àwọn olórin ló fún lówó. Ìgbà tó lọ sórí stage tí bọ̀bọ̀ yẹn wá ń kọrin, ẹ rí pé wọ́n drag ẹ̀ bọ́lẹ̀, wọ́n lé bọ́lẹ̀, ó tún padà sórí TikTok, ó tún ṣáná sí láàdù, ó tún bẹ̀rẹ̀ sí ṣépè. Ilé ayé ò rí báyẹn, béèyàn bá ṣe ẹ́ lóró yẹ kó máa bọ̀. Ẹni tó fún ẹ lówó lọ́jọ́ yẹn ó yẹ kó jẹ́ Ọlọ́run kékeré ẹ ni. Ó mọ̀ kan tó máa ń pè lọ́lọ́run kékeré. Anybody tó bá ti ṣe nǹkan fún, mo dúpẹ́ o, ẹ ṣé. Kó bó ṣe ṣó, ẹ̀yin tèmi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kíní kan. Owó yẹn ò lè nírú ẹ̀ lápò. Bọ̀dímọ̀ tó ṣe máa ṣe pé, ẹ̀yin tèmi lágbájá fún owó sí inú ẹni yẹn gbádùn kó appreciate inú ẹni. Èló ni mo dẹ̀ fún? 1 million ni mo fún, tẹ bá ní bọ̀bọ̀ yẹn, ó appreciate ẹ gan. Wàhálà ó máa padà, ó máa ju 10 million sí ẹ. Kì í ṣe pé ò ní 1 million yẹn. Kì í rí pẹ́là ni tó bá ṣe show. Tẹ́nìkan wá sọ pé, let me have your account. Kí ni kan, I will give you 500,000. Hey, me? Asáré lọ, asáré jò lọ, àtúnjò lọ, asáré padà dé. Ṣé kò ní ju 500,000 lọ ni? Bó máa appreciate ẹ gan. Inú á máa dùn. Are you kidding me? Are you saying are you serious? Are you sure you are going to give it to me? You sure? You give me? You give me. Inú á máa dùn. Tí wọ́n dẹ̀ kọjú orí ẹ̀yin méjèèjì sílẹ̀ máa wà wá ṣáàjù yín lọ. Ẹni tí ò bá ti mọ̀ọ́rẹ́, bí ò bá múra dáadáa, irú wọn máa ń padà ṣubú ni. Mo bẹ̀ Ọlọ́run Elédùmarè fún ọba Sàló, k'Ọlọ́run bá mi gbé ẹ dìde. K'Ọlọ́run bá mi fún ẹ ní second chance. Kó o jẹ́ èèyàn nídìí iṣẹ́ tó ń ṣe. Wọ́n ní Ṣèyí vibes ni, ada fún, mo ṣàmọ̀ pé nìkan ni wọ́n ní kì í ṣe Burna Boy. Ṣèyí vibes, ada fún yín. Ọmọdalẹ̀ Akórèdé. Mo ṣàmọ̀ pé kan lára àwọn olórin Ṣèyí vibes ni. God bless you. Sórí kí ló ń jẹ́ ọba Sàló. Àwọn ọ̀lẹ́tẹ̀ láàfẹ́ àwọn àgbèfọ́ba ẹ̀ náà kó o já wọn ní wọ́n ní. Tó bá ń train èèyàn, má train wọn láti jẹ́ bí wild animal. Train wọn kàn ní coxy. Àwọn náà tó ń tẹ̀lé ẹ̀ náà torí àtijẹ àti mú àtijẹ chicken àti Mr Biggs náà wọn ò ní lè bẹ́ẹ̀ so tọ̀rọ̀. Torí wọ́n lọ́lọ́run wọn. Ìwọ náà ti wá gbàgbé pé àwọn tó ń bóláyọ̀ fún àwọn tó ń fún ẹ lówó yẹn àwọn lọ́lọ́run kékeré tiẹ̀ náà. Tó bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi. Because àwọn tó gbọ̀ngbà jí ẹyin ká, àwọn tó wà pẹ̀lú wa yìí, àwọn lè yan wa. Bí mo ṣe wá lórí afẹ́fẹ́ sí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tí mi ò bá lẹ́nì kankan wò mí máa ti pa live chat máa ti wọlé. Ẹnìkan sọ pé Máyọ̀wá Ayọ̀mídé ní he should try and improve his English language as well. Kò ní láti improve English language kó tó jẹ́ èèyàn láyé. Nígbà tó wọ́n bá dé tó bá fẹ́ lọ sí school, lè lọ sí school sí pé ìwé òfẹ́ sórí kìí ṣe English language tó máa improve yẹn ló máa. Bella ò sọ English gidi náà. Mọye tó make ni man of the year ní Silverbird tó gbọ́n ẹ̀ náà gan wà bẹ́ẹ̀ tó jókòó síbẹ̀. Ṣebí àwọn English tàbọ̀tàbọ̀ yẹn náà ló ń sọ, ó dẹ̀ mọ̀ sọ tàbọ̀tàbọ̀ ni ṣé wọ́n ní Bella ò gbọ́ English ni, ó lè sọ correct English náà. Ìgbà tó ń sọ correct English gáyé go òwò náà. Ọmọ bàbá professor tó ń sọ òyìnbó ń jẹta tó ń juxtapose to interpose gbogbo àwọn òyìnbó gbogbo ṣó jẹ sórí tébù ni. English kan ló máa fún jẹ sórí tébù èèyàn, àìmọye ẹni tí ò tiẹ̀ lọ. lọ school rárá tí ò tiẹ̀ lè fi dín nǹkan kan tó dẹ̀ jẹ́ èèyàn nu ayé.
tí ó sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Àwọn òbí wa yìí tí ò lọ school ni wọn tó kọ́lé mẹ́rin tó kọ́lé mẹ́jọ tó ló nílé iṣẹ́ ńláńlá tó gbà àwọn èèyàn síbẹ̀ ńkọ́ tó sì padà jẹ́ èèyàn. Táwọn ọmọ gan tá tún tara wọn jáde gan táwọn àgbọn tún sọ pé àtúnrí nǹkan sọ pé ń tá adé bá lélẹ̀. Làǹdẹ̀ náà ó yẹ kí Làǹdẹ̀ ti méèkì ẹ̀ ti pẹ́. Before àwọn pẹ́là kankan Làǹdẹ̀ ló ti kọ́kọ́ ń sọ àwọn English pé tí pẹ́là ń sọ yẹn o. Òun náà mọ̀ lò ní ó dẹ̀ pé wà káìdèwé pẹ̀lú ìyàwó ẹ̀ àbí family matter àbí nǹkan mi kò tiẹ̀ yé mi mọ̀ nǹkan tó wà tó ń sọ àwọn English tó ń sọ yẹn ó yẹ kó fi make owó wẹ̀ ó tiẹ̀ sì make díẹ̀ bọ̀ ó yẹ kó ti jẹ lọ jù báyìí lọ. Pẹ́là make good use of it. Who English help? Ọ̀gá tíṣà àìmọye ẹja fọ̀rọ̀ English lẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìgbéraga àti kéèyàn wà appreciative tí Funnythinker àti show àti mo ti sọ example àwọn tí wọ́n appreciate tí wọ́n rí nǹkan gbà ẹni tó ní ìgbéraga mo mọ̀ pé ọba Sàlómì ìmọ̀ bóyá ó ti calm down báyìí o àtìgbà tí àwọn kan wọ́n ní wọ́n tá ń bọ̀ lẹ́sẹ̀ Ọlọ́run ni ò pa ẹ̀wọ̀n tójú ẹ̀ rí nínú téèyàn bá ti lè kó ẹnu ẹ̀ ní ìjánu. If you cannot zip your lip, ní tó máa ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn. Ẹnu gbàgàdà yìí ẹ jẹ́ ká mọ̀ ṣe ká gbogbo nǹkan kan lèèyàn sọ. I can talk. Gbogbo nǹkan ló yẹ kó máa jábọ́ ń bẹ̀. Funnythinker sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Ó sọ̀rọ̀ sọ lórí ẹ̀ ó fojú olóore ó fi gbolẹ̀. Now you are back begging for second chance. You have to go to Alhaji Oriyomi Hamzat. Ó máa tán live chat fún wa abẹ́ rí. Sórí àwọn ìgbéraga tó ló fi bẹ̀bẹ̀ lọ́jọ́ kìíní àná. Wàá kó gbogbo ẹ̀ jẹ. Wàá kó gbogbo ìgbéraga yẹn jẹ. Ìgbéraga tó gbé ẹ̀wọ̀ bí ẹ̀wù yẹn wàá lọ bọ́ dànù. You will go and apologize to Oriyomi Hamzat properly. Peter Yekoresi ṣe padà sí ọ̀dọ̀ Pasuma Baba Wasila tó lọ apologize properly. That is how you are going to go back to Oriyomi Hamzat and apologize to them. So wàá rà àwọn ladies yẹn ó lè fi ìpojú wọn lọ lọ́jọ́ orí I don't care. But nítorí wípé odù ẹ gbàgbé orísun. Sórí tó bá tiẹ̀ máa fi àwọn ladies yẹn sílẹ̀ pé níjọ ṣe mọ́. Ìyẹn ò ní pé kí o má pè wọ́n. Ìyẹn ò ní pé kọ́ ní production lẹ́ẹ̀kan kí ni kan ṣe production wà ẹ pè mí next bá ó yẹ kí n dọ́dọ̀ yín. Àbí ẹ wá dẹ̀dẹ̀ wá kí mi next week náà ẹ wá sọ́dọ̀ mi náà okay màá wá ẹ jẹ́ ká jọ ṣe nǹkan kan pọ̀ kí lájọ lè jọ pò pọ̀. Ìyẹn náà wà ń bẹ. Ṣùgbọ́n ẹ ní ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ ò ní ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Don't be rude. You have to go back to. Ṣé gbogbo àwọn tó ṣe wá rí yàtọ̀ sí yẹn ṣùgbọ́n káwọn fáǹsì ẹ kan wà àwọn ló puṣupúṣu ẹ àwọn tó puṣupúṣu ẹ ṣọlá lómi tó sá fún ẹ ó lè jẹ́ pé Ọlọ́run fà jùlọ hàn ni o. Ẹlòmíì sá fún ẹ Ọlọ́run lè ṣí lójú ẹ wípé ìwà ẹ̀rẹ̀ ò dá. Ẹlòmíì sá fún ẹ nítorí wípé Ọlọ́run sọ fún pé ìkan kan tó ti ṣe ó ti hùwà kan tó kù díẹ̀ ta ó ti support ẹnìkan tó yẹ kó support ó máa já padà. Ẹlòmíì sá fún ẹ nítorí pé ó wá realize pé àṣeyàn burúkú nìyẹn àṣewọ gangan ní ìkà tó ń gbénú ọmọ èèyàn pé ọmọ yìí tí mo dẹ̀ ṣe support ẹ̀ tó oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ táyé máa fi ń padà lẹ́yìn èèyàn kọ́lọ́ máa padà lẹ́yìn wa. So gbogbo àwọn tó ń bó láyàn fún àwọn olólùfẹ́ ẹ̀ tó fún ẹ lówó kó fi ra fóònù nígbà yẹn tó ṣe kíní kan fún ẹ kí ni wọ́n rò pé lè máa bí wọn nínú ìwà wo ni wọ́n rò pé o wù kí ló dé tí wọn ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ lọ jókòó kó o rò ó kó wá padà sọ́dọ̀ wọn. Wàá kọ́kọ́ lọ apologize sí wọn wàá kọ́ pè wọ́n nà wọ́n àwọn tó bá mọ̀ pé o mọ̀ wọ́n délé kọ́kọ́ dọ́dọ̀ wọn ná bá wọn sọ̀rọ̀ lórí wọ́n nà wọ́n ná kó tó wá gbé wá sórí social media. And I'm highly disappointed in you.
ìwọ tó ti lọ bẹ̀bẹ̀ tó ní they should follow me on Facebook and kini kan TikTok kó follow ẹ ṣé o ti ṣe di nífù ni o fẹ́ máa cast o fẹ́ máa sáré wọlé sí wa lára kó máa cast wa bí o fẹ́ máa enter wa kó follow ẹ fún kíni ṣé o ti lọ ṣe di nífù ni ìwọ kọ́ ló máa sọ fún wa pé ká follow ẹ tá torí ẹ bá ti pé tó bá ti ṣe nǹkan tó yẹ kó o ṣe tó o ti come back to your senses táwa náà ti realize pé apology ẹ is really coming from the bottom of your heart. You want to suffer quick follow it while I'm follow it. You can't tell us what to do. You can't tell us what to do. And we are very quick, you know, fair game, no man tell you. Èmi àìmọ̀re ẹni ọ̀dọ̀ fẹ́ máa fi ṣe show fún wọn. Wọ́n náà ròdà láti máa sọ pé àwọn tá bá ti wà lórí afẹ́fẹ́ ká máa mú bá ṣe máa sọ. You are not worthy to be emulated. Àwọn tó bá emulate ṣé kó máa hùwà aláìmoore ni. So don't tell us to follow you yet. Kí la fẹ́ rí bẹ́ẹ̀ tá bá ń tẹ̀lé ẹ lọ ṣojú needful tó bá fẹ́ ká tẹ̀lé ẹ nígbà tó bá ti lọ bí àwọn tá ní kó sọ tó o bá ti ṣáná sí loud tí wọ́n gan ṣe fídíò a máa rí a máa follow ẹ because gbogbo wa máa fẹ́ mọ̀ pé bọ̀bọ̀ yìí bí tá ní kó lọ ó ti lọ nǹkan tá ní kó ṣe ó ti ṣe ó get me wàá lọ bẹ̀ wọ́n nígbà táwọn náà tí wọ́n náà wá ti ń post àwọn videos ẹbí tó ti lọ bẹ̀ wọ́n tó ti irú àbíbá yẹn wàá lọ bẹ̀ ó lè kéré lọ́jọ́ orí àǹtí àbíbá lè kéré lọ́jọ́ orí àǹtí àbíbá ò kì í ṣẹgbẹ́ ẹ̀ ọjọ́ orí kọ́ ẹni tó lọ bá ti ní kó tarẹ̀ kó ti jẹ́ one or two things ó ti jù ẹ́ lọ. Àná ni Mother's Day. Gbogbo abiyọmọ ayé àti tọ̀run. Wọ́n á gbàdúrà fún ẹ. Wọ́n á ṣàdúrà fún ẹ, wọ́n á dáríjì ẹ. Wọ́n tiẹ̀ ti dáríjì ẹ, ṣùgbọ́n lọ ṣe the needful. Kí ògo ẹ kó lè padà jáde síta. Because mo ṣe wà yìí, ká ní ẹni tó sọ pé fẹ́ bẹ́ẹ̀ ṣe Canada. Ká ní kò gbà ẹ ní 7.4 million tó ti wà ní Canada. Ìgbéraga ẹ̀ bá ti pọ̀ kò sẹ́ni tó ní máa rí fín. Ṣùgbọ́n náà fẹ́ fi calm ẹ down ni. Ó kọ́ náà fẹ́ fi calm ẹ down ni. Ká ní wọ́n rí Canada yẹn lọ ò ní padà wá sórí ìkànnì wá apologize náà àbó ti gbàgbé àbó mọ̀ ni. Ó ní wá. Ká ló bá ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́ ó ní wá sórí ìkànnì wá apologize. Kí wá ní possibility wípé tó bá fún ẹ ní second chance tó bá wókè tó bá ti wà òkè tó bá ti rówó tó rò ó ṣojú báyìí tẹ́ bá ti fẹ́ gbàyàn ẹ̀bà lẹ́ máa ń ṣojú àánú tẹ́ bá ti yó tó ẹ máa ń dọkọ̀ bólúwẹ̀ lọ́wọ́ ló ń ṣojú bẹ́dúbẹ́dú báyìí ló ń wò gbẹ́dúbẹ́dú bí ìgúre bẹ́ẹ̀rì. Àti ẹ̀bí bá wà active o very very active. Ọmọwùmí gan wà active gbogbo àwọn tó fílẹ̀ gbogbo ló wà active. Kí ni chance wípé ńgbà tó bá assist ẹ tán tó bá fún ẹ ní second chance tán tó bá ti tó rí change díẹ̀ tó bá ti wà lápò ẹ ò tún ní máa gapá kó tún máa root everybody kó máa sa àwọn olóore àwọn ọpẹrẹ àwọn olóore ò fún mi nílẹ̀ o olóore fẹ́ gba tẹnu ó fẹ́ gba àjẹlẹ ó fẹ́ gbàjẹ lẹ́nu mi ni olóore ṣe kíní kó fẹ́ sọra rẹ̀ dọ́lọ́nù ayé mi olóore ṣojú kíní kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ rádaràda mo ní bí wà torí ọmọ àǹzán bá tiẹ̀ wà jẹ́gbẹ́bẹ́ bá tiẹ̀ wà jọ́ rẹ̀ ó mọ̀ pé èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó rò sùsù báyìí tó sì rore kan yàn pé lágbájá máa bọ̀ yẹn ràn lọ́wọ́ lágbájá máa bọ̀ wá mú nǹkan báyìí wà láì kéèyàn rore kan yàn èyí ò mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn ni àkàmọye ẹ̀dá nírìn nínú ayé tẹ́ pé gbogbo àdúrà tó ń gbà lójoojúmọ́ Olúwa rán àánú sí mi Olúwa rán àánú sí mi Olúwa ṣàánú fún mi Olúwa jẹ́ rán àánú gbà jẹ́ kọ́kùnrin ó ṣe mí lóore jẹ́ kóbìnrin ó ṣe mí lóore jẹ́ ẹ̀rín kan kiri gòǹgẹ́ oríire Ọlọ́run mi ò tó lóore ń bá wa ń ta má jẹ́ wàánu lé tí ò sí ìrore ìgbà. Ọmọ aráyé wá kọjú sí ẹ ṣe lóore ó dẹ̀ tí a sáré di King Kong Funnythinker òròbó funny. Ìwọ wá ní gbogbo ṣé ò tó ṣe lónìí orí pé òfò ni ìwọ náà rí pé látọjọ́ táyà àwọn èèyàn òbèrè orí pé òfò ni
because tó bá follow yẹ káwọn yẹn ti máa lo picture ẹ pé where is this guy Funnythinker we are missing ṣọlá bá yóò miss ẹ ayé òsì kejì àgbẹ̀fẹ́lẹ́ ṣe àná òun ló máa ń da kéèyàn máa wà active kó máa wà relevant àdúrà mi ni pé kọ́nà fún ẹ ní second chance ṣùgbọ́n the truth must be told. Ìgbéraga ìwà ìmoore àìkànìyàn sí lọ jáwọ́ gbogbo ẹ̀ kúrò Ọlọ́run á jẹ́ kó máa ráyè kọjú sí ẹ ṣe lóore ṣórí wàdùwàdù ló fi jẹlé ayé 7.4 million yẹn ó lè wà lápẹ́ kó wà nínú àkáǹtì ẹ̀ kó o dẹ̀ travel lọ sí Canada Oríyọmí Hamzat kó jẹ́ pé ojú ọmọ o jẹ́ nìkan tó jẹ́ pé ara ẹ̀ balẹ̀ wàá lo connection Oríyọmí Hamzat wàá travel lọ sí Canada ò ní sanwó tíkẹ́ẹ̀tì pàápàá débi kí ló fẹ́ ṣe fún ẹ tó ní kó mú 7.4 million wá wọn ò bá lọ ó lè jẹ́ tó Oríyọmí Hamzat bá fẹ́ lọ sí Canada sí akọni kan jọ gbà kó ṣe visa fún ẹ pé ó ní nǹkan tó fẹ́ lọ bá ń ṣe àwọn jọ ń lọ ni àwọn jọ ń lọ trip yẹn wọ́n á fún ẹ ní visa wálé nìkan tó wá ẹ tó fún 7 million owó mọ̀ bí tó ní kò ti wá pàdé òun ó mọ̀ pé guest house ni ó gbé kíní kan Range Rover wá ó gbé kíní kan èèyàn ńlá kan ló pè àwọn tó wá gba tọwọ́ ẹ lọ ni wọ́n wá sọ fún ẹ pé kó calm down wọ́n wá fà jùlọ hàn ẹ́ nìyí ìgbà tó bá sà ló ṣe gàràgàrà ṣé wò fà jùlọ hàn tọ́lọ́run bá jẹ́ kó rí second chance gbà mo pray kó jẹ́ kó rí ẹ pé òótọ́ ọ̀rọ̀ mi ìfọwọ́ ra ẹ lórí bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí ọjọ́ kìíní àná tí mo fọwọ́ ra ẹ lórí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò gbọ́ mo tún jáde lẹ́lẹ́kejì mo tún pàkíyèsí ẹ pé ajá tó máa sọnù ní gbọ́fèrè ọlọ́dẹ kó come back oh down now fúnra rẹ̀ ló kó sínú ó sì báyìí fúnra rẹ̀ báyìí ló kó sínú pàkúté wa a ti jèrè ọ̀rọ̀ lára ẹ̀ orí bó ṣe wá gbẹ tọrùn ẹ̀ wá rí goro orí báwọn ẹ̀ ṣe rí goro ṣe ká ló bá ti lówó lọ́wọ́ ṣé 7.4 million gbọ́dọ̀ jábọ́ lọ́wọ́ ẹ̀ tọ́pọ́lọ́ má ti bless ẹ̀ kó máa ronú ṣé rupella tó ń gba 100 million naira lẹ́ẹ̀kan tó máa fún ní check 100 million lẹ́ẹ̀kan náà ṣé irú ẹ̀ ní wọ́n sọ pé wọ́n gba 7 million lọ́wọ́ ẹ̀ 7.4 million rupella máa ronú àpẹẹrẹ tó máa lọ orí show tó máa sọ pé àwọn tó wà ní Libya tó sick yẹn á ní òun fẹ́ send wọ́n máa sún wọn ní kó jọ kó help àwọn kó fún wọn ní owó ticket á dẹ̀ máa ra ticket 800,000 á máa rà fún wọn pé you want to come back to Nigeria you want to come back Pella á dẹ̀ máa rà fún wọn ṣérù yẹn ni wọ́n máa sọ pé wọ́n gba 10 million lọ́wọ́ Pella wá torí ẹ̀ ọrùn àwọn agùngoro bíi gomagi torí pé ò tí arrive kó tó máa gbéraga that's exactly nìyẹn ò tí arrive kó tó gbéraga òun ló rówó ra fóònù mọ́ òun ló tó ta fóònù pé ó fẹ́ travel ọ̀lọ́ fóònù ló padà sórí social media káyé tó wá dánwó fóònù fún ẹ fóònù tẹ̀rẹ́rẹ́rẹ́ ló wà lọ́wọ́ ẹ ó tí arrive ó wá lórí ibi dé sí ó fẹ́ gbalé ọ̀dọ̀ kíní tó wà aládùú tó wà oníyàwó ò lè mọ gbé bí lọ títí ìgbà tó dé láti Ghana ọ̀dọ̀ rẹ̀ ló dé sí ó fún ọ lóúnjẹ ó fún ẹ ní kíni just look at your life tó bá ṣe dáadáa ara pé ó wà yọ bí tó bá ṣe dáadáa tó bá orísun tó fi ń lọ jẹ ó lè jẹ irú àǹtí àbí báwọn àbí kó jẹ mọ́wùmí ló máa sọ wọn pé adẹ̀lẹ́ nìkan tó lè bẹ́ẹ̀ ṣe travel nù wọ́n dẹ̀ máa mú ẹ dọ́dọ̀ ẹni tí wọ́n mọ̀ tí wọ́n rírí kì í ṣe òkú kì í ṣe ghost tó lọ kówó fún tó rí wá tó mọ ẹ̀yẹn tó ló mọ̀ bóyá lọ́ ló kúkú pa àkókò mọ̀ bóyá lọ́ ló ń pa àkókò mọ̀ pé ó wá fi bóbò wá lórí ìkànnì padà náà ni káyé tó lè sẹ́rí mọ́ kó tó máa dáwó fún ẹ kọ́ lọ́ mọ́jọ́ kọ́ máa ráyò dáwó ìbànújẹ́ fún wa wọ́n dẹ̀ ní dáwó ìbànújẹ́ fún wọn náà wọ́n máa ìjọ bẹ̀rí ni tó ń jápó sáyà
bẹ́ẹ̀ ni mo ní Olúṣọlá Bàdó èló ní 7.4 million fún nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ léṣe owó tí ò ralẹ̀ níbi pé yóò kọ́lé lọ́rùn wa ti gùn bí kò mọ́gí ló wá mílíọ̀nù lólóló lọ́rùn ló mú ìgbélégbélé lórí pé 7.4 million ibi tọ́lọ́ sì mú ẹ lọ tọ́lọ́ sì máa mú ẹ dé lágbára Ọlọ́run ìwọ gan mọ̀ bùyàn 100 million kó jẹ́ kó rí ẹ pé kó lọ lẹ́mí ìtẹríba àti ẹ̀mí téèyàn fi máa mọ orí ẹ̀mí ìtẹríba àtẹ̀mí téèyàn fi mọ orí Ọlọ́run ní jẹ́ kó jábọ́ wọ́n kàn gbẹ́ ìdílé lásán ni Ọlọ́run ti jẹ́ kó gbẹ́ lẹ́nu wọ́n gbẹ́ ìdí lásán ni o wọ́n ti gbẹ́ lẹ́nu mọ́mí Adéọlá mo rí yín lẹ́ẹ̀kan abilékọ Olúwa lọ́pẹ́ ìyá tó lè wà nínú ọmọ náà Rosemary Adéolúwa Adépọ̀jù God bless you mo rí gbogbo yín o gbogbo ẹnikẹ́ni tí ò bá ti mọ orí èmi ò kì í fẹ́ wọn ní sàkání mi ẹni Ọlọ́run gan ó kórìíra ẹni tí ò mọ orí Ọlọ́run kórìíra ẹni tí ò mọ orí ó rí pé ò lè padà sọ́dọ̀ àwọn àbíbá ká nígbà tó lówó lọ́wọ́ tí chéńjì díẹ̀ wà lọ́wọ́ ẹ̀yẹn irú àwọn àbíbá yẹn tẹ́tẹ́jọ́ mu gàrí tẹ́lẹ̀ ayé le o tẹ́jọ́ mu kúlíkúlí tẹ́jọ́ mu kúlíkúlí tẹ́jọ́ mu gàrí tẹ́jọ́ ń jẹ ráìsì kọ̀ǹkọ̀ṣàn nígbà tí ò tí ì sí kankan ká nígbà tó onítọ́rọ́kọ́wọ̀ tó wá ti ẹ̀yìn pé àbíbá ìwà àti mọ́ mi àjẹ́ ń ṣá 100 fún yín o wọ́n tó ní 7.2 ẹ jẹ́ sáré fún yín ní kíní kan àmọ́ ní chéńjì díẹ̀ lọ́wọ́ kíní kan àbíbá yẹ́ sáré fún yín ní kíní ọjọ́ fún 50,000 kó tiẹ̀ lọ́gẹ́ tí ẹ rí jẹ ráìsì mi lọ́rùn ókè ẹ ṣe bẹ̀ ẹ jẹ́ fún yín ó yẹ ṣe bẹ̀ mo máa wá ṣe kátẹ̀ á ṣe eré jáde kíní kan nǹkan mo bọ̀ wá sọ́dọ̀ yín ìgbà tó ń bọ̀ ṣọ̀kú wà níbi dé sí bàbá aláàrò tó ti bú owó tọ́lọ́ mọ́ ẹ lára ni tí bàbá aláàrò bá wò wẹ̀ kò tiẹ̀ ní ràn ẹ́ lọ́wọ́ ìtí bàbá aláàrò ṣe ìtàbí ẹ tó gbé síta kò ní ṣe rárá ó mọ̀ ó ní ṣe rárá ṣùgbọ́n nǹkan tó ṣe ìwòrò tọ́lọ́ mọ́ ẹ lára ni but advice mi máa fún ẹ ni wípé kó tẹ̀ jẹ́jẹ́ please tẹ̀ jẹ́jẹ́ o ayé ò rí bẹ́ẹ̀ bó ṣe tọpọ orí yẹn ayé ò rí bẹ́ẹ̀ bó ṣe múlẹ̀ ayé ò rí bẹ́ẹ̀ just calm down ìyẹn jẹ́ number 1 lọ fẹ̀mí ìmoore hàn àwọn tó yẹ kó fẹ̀mí ìmoore ní ìsìn òní kankan tó bá lọ ń bẹ̀bẹ̀ tó ń ṣe ayé máa sọ pé àgbà tí òní kankan mọ́ tó ti padà sí tí gbogbo ẹ̀ ti pa tó ti tán ló jẹ́ kó calm down ayé máa sọ bẹ́ẹ̀ so the best thing no apologize kó dẹ̀ retrace the steps ẹ̀ Olúwa ràn ẹ́ lọ́wọ́ ẹni tó bá fẹ́ pè wọlé lè pè wọlé tó yẹ lọ́ba ní sọ̀rọ̀ if you have 1 or 2 things to say tẹ́ bá ti múra àti pè wọlé tẹ́ bá need the phone number mi just go to Google and say Iyalaje Portrait show phone number ẹ̀ máa rí mi. Pella mo ní mo máa advice ẹ kí n tó kúrò lọ bí mo ṣe fẹ́ràn ẹ tó mo love ẹ gan ìwà àti Jarvis mo like ẹ méjèèjì inú mi dẹ̀ máa ń dùn tí mo bá rí ẹ Pella ò ní jábọ̀ gbogbo àwọn be careful ṣọ́ra ẹ ìwọ náà máa ń kì í ṣépè lálàbọ̀ ìwọ náà máa ń ṣàwọn ìpè díẹ̀díẹ̀. Go and stop it.
ìwọ àti Jarvis ẹ máa ṣeré ẹ ṣàwàdà wà ní mo sọ sórí ẹ burú ni mẹ́rin ilé kan please stop it. Kò dìgbà tẹ́ bá fèpè sí tẹ́ ń ṣe kẹ́ tó fọ́ọ̀lì kò dìgbà tẹ́ bá fèpè sí nǹkan tẹ́ ń ṣe ká tó like yín naturally we like you. Mo dẹ̀ rí pé o ti apologize fún nǹkan tó ń ṣẹlẹ̀ lórí the upcoming issue lórí social media tó gbẹ́nu sí. Please lágbára Ọlọ́run ọmọ aráyò ní kọjú ìjà sí ẹ. Òní rẹ́ni tó máa ṣe ẹ́ǹdì òní rẹ́ni tó máa pa ẹ́ òní rẹ́ni tó máa mú ẹ wálẹ̀ òkè òkè ni wàá máa lọ lágbára Ọlọ́run òní jábọ́. But be careful. Ẹni ayé ń fẹ́ ni ẹ̀ má jẹ́ káyé kẹ̀yìn sí ẹ. Ìwà ẹ àti ṣí ẹ ló máa determine bóyá kó máa ráyé fẹ́ràn ẹ àbí kó kẹ̀yìn sí ẹ. Mo rántí àwọn orin ọlẹ́sẹ̀ mẹ́tàlá tá a máa ń wò láyé ìgbà yẹn. Báyé ni ò ká máa ṣọ́ra kàké po Olúwa ò kò máa ṣọ́ wa kó gbà wá lọ́wọ́ ọmọ aráyé káyé má kọjú ibi sí wa àtòrí láyé. Ọmọ aráyé ò ní nà wá lẹ́gbàá ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ jẹ ò ní fẹ́ gbà fún gbogbo wa lóúnjẹ jẹ ọmọ aráyé ò ní fẹ́ gbà fún wa lómi mu. Bella, please. Mo mọ̀ pé o ṣì níyà. Mo expect kí mọ́mí ẹ máa bẹ sọ̀rọ̀. Máa lọ sọ́ndà comment section náà o. Àwọn fans ẹ máa advice ẹ bóyá ò kí ń rí ni o. Ó máa mọ́ra àwọn tó ń sọ pé we love you. Wàá tún máa wo comment section àwọn tó ń sọ pé don't do this again. Stop this. Máa gbọ́. Lóòótọ́ ọmọdé ni ẹ́. Ọlọ́run ti ṣàánú fún ẹ. Mo dẹ̀ gbàdúrà wípé àánú yẹn ò ní dáwọ́ dúró ṣùgbọ́n fúnra rẹ má fọwọ́ ara ẹ já rẹ bọ́. Gbogbo nǹkan tó ń ṣe ẹ má bá mi táàgì Pẹ́là o. Gbogbo nǹkan tó ń ṣe tó ń dùn mọ́ máa ráyé nínú. Mo gbà ládùúrà wípé Ọlọ́run ò ní kọ́ dí àìmọ́ ṣe mọ́ sí ẹ tí ọmọ aráyá wá fi kẹ̀yìn sí ẹ kò ní jẹ́ tí ẹ lágbára Ọlọ́run. Pella, you are doing good but be careful. Ilẹ̀ máa ń yọ o ayé wà o èèyàn wà o ẹni tó bá ní kò sáyé onítọ̀hún ti kú wọn ò tí ì sin ni. Ayé wà but please be careful. Ọmọ aráyé ò ní kọjú ìjà sí ẹ. Ìgbà míì máa ń wá ẹ lè sọ̀rọ̀ kan tó dàbí yẹ̀yẹ́. Ìwọ lè má mìnẹ̀ tó bẹ́ẹ̀ bọ́ tó o bá máa ronú dáadáa kó tó máa sọ̀rọ̀ wọ́n á yí ọ̀rọ̀ mọ́ ẹ lọ́wọ́. Kí lè ṣe pé wọ́n yí ẹ lọ́wọ́ wọ́n yí mọ́ ẹ lọ́wọ́ ni o. Interpretation kan tó sọ yẹn ló pe gbà. Yorùbá bá kọ igba ṣùgbọ́n bó nígbà bá ṣe pé bẹ́ẹ̀ ló yẹ ká wá ṣe bá a pè é ṣùgbọ́n tó sọ sílẹ̀ iná ayé máa padà tú káàkiri and that is why you have to be very very careful. You don't open your mouth and talk anyhow. Don't be too comfortable to think fast to realize how others are feeling. Tó bá ti fẹ́ sọ báyìí tètè think fast pé ọ̀rọ̀ mo fẹ́ sọ yìí. Please. Ọlọ́run ti gbé ẹ̀gà. Ìwọ ló rè lọ́wọ́ ò ní jábọ̀ o. Ayé ò kì í yàgò fẹ́lẹ́ṣin àná. Nítorí pé Ọlọ́run ṣì ń ràn ẹ́ lọ́wọ́ òun ló fi ń rìn báyìí. Ò dẹ̀ lè jábọ̀. Ẹ jẹ́ ká gba ìpè wọlé. Hello. Hello, I can't smile. God bless you, my sister. Yes, ma. In fact, that's it to me now. Ẹ bá wa dá sí. Sherry, máa nìyẹn iṣẹ́ kò yàtọ̀ táwọn tó máa ń mu dáná.
Re-offender ni wọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe fún wọn tó you could keep doing the same. ìyẹn Funnythinker bí. Bẹ́ẹ̀ ni ìwà ń foníwà sílẹ̀ kò sí èèyàn tó bá help ẹ̀ you will still do the same thing again. Because over entitled in brief only one kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe fún wọn kò lè tẹ́ wọn lọ́rùn. Even the way he was speaking when he was asking for help àbí nǹkan kan ẹ lè tell nínú bó ṣe ń sọ̀rọ̀ gan pé ẹ máa help yín náà ni o ẹ máa gbà mí náà ni o. No, it's not like that. Nobody is entitled to anything. Gbogbo wa la wá ní ayé láti wá ṣe ìwọ̀nba tọ́lọ̀ ń fún wa lórí ọ̀fẹ́ láti ṣe. Táwọn èèyàn bá ti ní entitlement yẹn wọ́n á wò pé ẹtí ń bá ṣubú nígbà gba àwọn èèyàn máa ní láti gbé dìde náà ní inú kò sẹ́ tó máa gbé dìde wá ọ̀nà tó máa fi gbéra ẹ̀ dìde kó lọ bẹ̀ gbogbo àwọn tó ṣẹ̀ ṣùgbọ́n tó bá bẹ̀ wọ́n tán gan he is not entitled to anything ẹ máa pé tó lọ mà. ẹ ṣe mà advice ẹ ti gbọ́n tó sọ inú òwò àti ṣí ẹ náà ló fi ń tọ́ so Pella. May God help you. May God help you. Ìwọ àti Jarvis mo gbàdúrà fún Ọlọ́run á ràn yín lọ́wọ́. Jarvis should also learn how to speak, how to talk, how to relate with people. You guys are trying. Èèyàn kì í gbọ́ tán. No one is perfect. We are all working towards perfection, but we can never be perfect. But please, Ọlọ́run ti gbé yín ga. Then you are making it gradually. Mo dẹ̀ pé Ọlọ́run ò tí débi tẹ́ ẹ lọ. Ọlọ́run ṣe máa bless yín ju bí tẹ́ wà lọ. Kékeré lẹ ṣì nínú oore tọ́lọ́run fẹ́ ṣe fún yín. But you have to make good use of what you have today. And gbogbo àwọn èèyàn tó wà lọ́dọ̀ yín, àwọn èèyàn tó ń follow yín, òun ló jẹ́ kẹ́ ẹ máa jẹ́ Pella, ló jẹ́ kẹ́ ẹ máa jẹ́ Jarvis. Because of your friends, your followers, not your family. Àwọn tó wà lórí social media and orí pé ìgbà tí o ti ṣe nǹkan tó yẹ kó wọ́n ti tètè yàn follow inú ti ń bí àwọn èèyàn. Please just try to retrace your steps and do the needful, please. Ẹ jẹ́ kí n advice ọba Sàló tó bá máa gbọ́. Àìmọ̀rọ̀ sọ ọba Sàló ò bá ti lọ gan. Torí woman kan wà lórí social media tó like ẹ̀ ṣé ìyá ọ̀gbá àbí woman yẹn like ẹ̀ báyìí. Ìgbà kan abáyá yẹn jà wọ́n náà ti sún parí ẹ̀ báyìí. A máa sọ̀rọ̀. You just need to learn how to talk, how to how to keep relationship no matter. You don't know how to keep relationship. You need to learn how to keep a relationship. Tó bá relate pẹ̀lú ẹnìkan tó lè pẹ́ ní yìí dáa. Try your best not to lose that person. You will try your best because ẹni yẹn kó lè máa like ẹ lọ. Oore wà lára àwọn ènìyàn. Ìwọ náà Ọlọ́run á bá mi gbé ẹ ga. Because bí tó wà ikọ́ ló yẹ kó wà orí tó ti òun rákòrò báyìí ni. Ọgbọ́n tọ́lọ́run fi bẹ̀rẹ̀ fún yẹ kó ti ga jù báyìí lọ bá sá lọ. But nítorí àìkíyèsára, àìmọ̀rọ̀ sọ, àìmoore, àìwà appreciative. Nígbà tẹ́lẹ̀ kan fún ẹ lówó tó padà jáde síta tó ṣépè fún kò sí anybody tó máa fẹ́ fún ẹ lówó wọn. Ọ̀rọ̀ ẹ dàbí ẹnìkan lórí social media ni. Tó need assistant bá náà láti sanwó ilé làwa náà bá gbẹnu sí pé àánú ẹ̀ ṣe wá abẹ́ni ṣe ń sunkún ẹ jẹ́ ká bá dáwó ilé la bá dáwó ilé fún kò bọ́sẹ̀ kan ló jáde ló fẹ́ bú mi pa. Èló ni mo fóun èló ni mo dá dọ́là mélòó ni mo fóun kiri kan látijọ́ náà owó mi padà sí mi lápò ni torí èèyàn ṣiṣẹ́ kó tó rówó ni. Anybody tó bá fún yín lówó yẹn máa appreciate tẹ́ bá ti appreciate ẹni yẹn lè máa ṣe dáadáa. Olúwa ràn wá lọ́wọ́. Kí ló tún kù tá fẹ́ mẹ́nu bà? Oríyọmí Hamzat. Please. Tó bá ti wá, tó bá ti ṣe tó yẹ kó ṣe, tó bá ti bẹ̀bẹ̀ bó yẹ kó ṣe bẹ̀bẹ̀, ẹ jọ̀ọ́ bá wa dáríjì. Àbíbá
àná Ọmọwùmí àtẹ̀yìn tó kù bí á tìmù yín mi mọ iye tẹ́ wọ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nu tìmù yín bọ̀ mo ṣàwọn pẹ́yìn méjìjì yẹn mo mọ̀ dáadáa ṣùgbọ́n Ọmọwùmí náà nídìí ó dáadìí Ọmọwùmí ló ń jẹ́ please èmi fọwọ́ sí kó wá apologize nígbà tó bá bẹ̀bẹ̀ tá a bá rí bó ṣe bẹ̀bẹ̀ jẹ̀ ní ó lè ọ̀rọ̀ pé wọ́n ń fọ́lù ẹ̀ wọ́n ṣe kinní kan yẹn Ọlọ́run ló máa ń ti àwọn èèyàn sí èèyàn pé kán tẹ̀lé ìwà èèyàn náà dẹ̀ ṣe pàtàkì lọ bẹ̀ àwọn àbíbá àwọn tẹ́ tí ń bọ̀ lọ bẹ̀ wọ́n you need to apologize to them bẹ̀ Alhaji Oríyọmí Hamzat bẹ̀ àwọn fáǹsì àwọn tó ń ra fóònù fún ẹ àwọn tó ń bó láyọ̀nù fún ẹ àwọn bóyá àwọn tó ti fún ẹ lówó kó fi ṣe bá tó ń rí pé àdéhùn náà di para ní wọ́n pọ̀ pé ìwọ gan dójú tì wọ́n ṣá padà wàá tọrọ owó fóònù lórí social media àwọn tó wọ́n ra fóònù fún ẹ náà àbí wọ́n ra fóònù fún ẹ wọ́n ra fóònù fún ẹ o tún wá padà wá o tún wá lóò ní fóònù tẹ̀rẹ̀rẹ̀ ṣé pé padà pàrọ̀ mi ló ń lò ẹ̀múta ní tírí tẹ̀ fóònù tó ń lò yẹ ṣe TikTok ló sì fẹ́ mọ̀ bí jẹun tó ráyè ẹ̀ lóde máa ṣe o ìgbà yìí tó sọ pé fóònù 700 ló ń lò àbí nǹkan ó wà ní ẹ̀gá ó lẹ́tí kẹ́ o Koroski Yeti mo ti ní kó lọ bẹ̀ mọ́ èmi kàn tún bá wọn ó máa lọ bẹ̀ tí ò bá bẹ̀ àti lọ́rọ̀ kan tá a fẹ́ sọ. He has to go back. He has to go and apologize. Mo ti sọ ẹ̀yin pẹ́ dé ní Koroski Yeti, you came late. Mo ti sọ fún mo ní Táyé Currency ìgbà tó kọ́kọ́ bá wà sí mo ní kò ṣe normal mo ló padà lọ ṣe normal mo ní kò gan padà lọ ṣe normal mo ní sọ fún bó dẹ̀ ṣe máa rí nìyẹn you have to go and apologize fún àwọn tó ti ṣe ṣùgbọ́n kò sí gẹ́gẹ́ bí abí ọmọ náà a tún máa bá fẹnu sí náà ní kó tó débẹ̀ ìyẹn wá kù sí lọ́wọ́ kó wá realize the mistake àbí tó bá wá ṣé ní gbogbo nǹkan tó ń sọ yẹn ó lè jẹ́ orí ahọ́n ló ti ń sọ ẹ jẹ́ kó lọ gbé ìgbésẹ̀ má wàá tí ìwà sọ fún wa kẹ ẹ jẹ́ fọ́lọ̀ mi lórí face fọ́lọ̀ ta ni kílẹ̀ tó fi máa fọ́lọ̀ ẹ lórí ìwọ ló máa tó bá ti yá máa fọ́lọ̀ ẹ̀wọ́ kọ́ ló máa sọ fún wa nítorí tó bá ti lọ sọ́dọ̀ àwọn àbí báńsẹ̀ tó ṣe fídíò ṣáwà nílọ wò bẹ́ẹ̀ ni a máa wò náà bá wá rí pé bọ̀bọ̀ ẹ̀ ti ṣe dìní sùn àwọn èèyàn dẹ̀ máa forgive dẹ̀ máa follow immediately kó tó rí ọjọ́ mélòó èrò ti kún yabayaba lórí TikTok lórí YouTube wọ́n ti follow ẹ ọ̀ ìwà ẹ ló ṣe pàtàkì jù wọ́n bá pàtó ìgbà tó ní kọ́ lọ follow ẹ sìn ẹ̀kọ́ wo ló fẹ́ kán rí lára ẹ bí ọdún lens any this guy got employment for Ayéfẹ́lẹ́ ṣó lè ṣerú iṣẹ́ ayé ká Ayéfẹ́lẹ́ ni ẹ mọ̀ pé ìjà wọ́n fẹ́ forí àgbà méjì gbára wọn ni tó bá ríṣẹ́ lọ́dọ̀ Ayéfẹ́lẹ́ kò sí padà sórí social media kó máa yé bẹ́gí èló ni 7.4 million ayé ọ̀gá ọ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa Ọlọ́run á gbé wa ga ibi tọ́lọ́run mú yín lọ lẹ́yìn young guys yìí ibi tó ga níbi tó dáa ni ẹ má fi ìgbọ̀ngbọ́nra ìgbéraga àìkànìyàn sí ẹ má fi báyé ara yín jẹ́ ìwà ìmoore fi bara yín jẹ́ Ọlọ́run kórìíra ẹni tí ò moore ẹni tó bá moore Ọlọ́run máa ń bless ẹ sí the more tó bá ti wà appreciative tó appreciate Ọlọ́run máa bless ẹ sí bó ṣe bàbá àtọmọ tó bá fọmọ ẹ ní nǹkan tó ní àdáàdì mi thank you so much God bless you tó dọjọ́ kejì dáàdì mi ẹ ṣé àná àdáàdì mi ẹ ṣé mo dúpẹ́ o bó wáyé pé ìyá náà ló ń kí ìyá mi mọ́mì mi ẹ ṣé àmọ́ mi ẹ ṣé àmọ́ bàbá yẹn máa jáde yọ ẹni kó tún máa ra nǹkan mi wálé ìyá yẹn irú àwọn ìyá yẹn ló máa lọ sọ́jà yẹn pé kò ní dé wọn máa rà panu wálé ni àlọmọ yẹn tó bá ti fún mi ọlọmọ yẹn wà appreciative Ọlọ́run náà ṣe máa ń ṣe nìyẹn ṣọlọ́run á fi ẹni tí ó appreciate sílẹ̀ tó appreciative Ọlọ́run á fi sílẹ̀ Ọlọ́run á wá lọ bá onígbéraga ẹni tí ò moore Ọlọ́run á sọ pé òun lókun tó ń fẹ́ bless ṣọwọ́ ní Ọlọ́run ni àbí you dey whine me you wan whine God irọ́ o Ọlọ́run gan sọ pé Ọlọ́run ò wúlò
kò láìkí irú gbogbo nǹkan báyẹn. tó àwọn tá a mú wá lórí ìkànnì tá a fẹ́ sọ lónìí nìyí. Ẹ jẹ́ kí gbogbo àwọn agbéraga àwọn tá a rí leléyìí o, àwọn kan náà tún lè máa wò wá báyìí tàbí tó wà lórí ìkànnì yìí. Èmi ò láyè kéèyàn máa gbéraga, kò dé dá kéèyàn máa sọ̀rọ̀ ṣàbàṣà. Ọjọ́ kan mo wà lórí show kan, bóyá lady kan wọ́n pè ní bóyá lẹ́mà mi ìmọ̀rúkọ tó ń pe lady yẹn, wọ́n ló sọ̀rọ̀ kan ó rúdù sáwọn kan. Mo expect lady ẹ bó ṣe pè wọlé yẹn kó kàn sọ pé òdòdó rí báyẹn má bínú kó dẹ̀ tán síbẹ̀. But she started arguing. Bá ṣe máa ń gbé ọ̀rọ̀ máa ń ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa àwọn kankan wà tó jẹ́ pé I'm sorry tí ò ti ẹ̀mí cost wa lẹ́ni tì mọ́ tí ò lè fún argument. Bí mo máa ń sọ fáwọn èèyàn I'm not too big to say sorry. Like mo ṣe má bínú títán àwọn títán kéèyàn dé ẹ̀rọ náà lọ. Mo fẹ́ rọ àwọn òbí ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa bó ṣe máa wà appreciative. Ìyẹn kan náà púpọ̀. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí múmìnì àti múmìnà òdodo tó jẹ́ pé òní lẹ́yìn ṣètùnú àwọn ẹ̀yìn. A kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé àti láyé ìdẹ̀ra. Ọ̀pọ̀ ẹ̀ la ó ṣe láyé. Ọlọ́run ní fi eléyìí kó fi ṣe àṣemọ̀ fún yín, kò dé fi ṣe àṣemọ̀ fáwa náà. A kú ọdún lẹ́ẹ̀kan sí. Nǹkan kan wà tí mo rí lórí ẹ̀rọ ayélujára. Mo rí ọkùnrin kan tó lóun dé láti South Africa tó wá béèrè ogún ẹ̀ tí àwọn mọ̀lẹ́bí tó wá gbé lọ sọ́dọ̀ àáfàá pé wọ́n tàn lọ sọ́dọ̀ àáfàá, wọ́n wá tilẹ̀kùn mọ́ sínú yàrá fún odidi ọdún fún gbogbo ọjọ́ 17 17 days lónìí lò nínú ilé yẹn tó wá ń treat bí ẹni pé ó ní wèrè nítorí ó béèrè ogún. Mo kàn fẹ́ fi àsìkò ìrọ̀ gbogbo àwa tí a ní èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà bóyá tá a wà ní diaspora àbáwá tí a wà Nàìjíríà tá a léèyàn labroad. Dákun nítorí ìtọ́lọ́run iṣẹ́ kò rọrùn rárá nílùú yìí. Iṣẹ́ kò rọrùn rárá. Mo ṣe jókòó tí mo bá ń sọ̀rọ̀ yìí mo ṣiṣẹ́ mọ́jú àárọ̀ ẹ̀ ni. Mo ṣiṣẹ́ mọ́jú àárọ̀ ẹ̀ ni and this is me. Tí bá ṣe tán sí máa fẹ́ gbẹ̀lélẹ̀ díẹ̀ mo tún padà lọ bí iṣẹ́ nírọ̀lẹ́. So kò easy iṣẹ́ 12 hours ni mo ṣe 7 to 7. Mo wá fowó ránṣẹ́ sí yín nílé tó wá ní kí báwọn fi ṣe nǹkan mo bẹ̀ yín ẹ máa bá wọn ṣe ẹ jọ̀ọ́. Irú story bọ̀bọ̀ yẹn tá a ṣe gbọ́ nìyẹn àti gbọ́ side ọ̀dọ̀ àwọn family but pẹ̀lú bí bọ̀bọ̀ yẹn ṣe sọ̀rọ̀ orí ẹ̀ pé náà orí ẹ̀ ò dàrú náà. Ó ní Instagram handle ó ní YouTube ó ní gbogbo ẹ̀ àwọn èèyàn ti lọ gbé jáde síta bọ̀bọ̀ yẹn dẹ̀ sọ̀rọ̀ gbogbo tó sọ kò sí kankan tó tàṣe nínú ẹ̀. Kí ló dé tó wá fi béèrè dúkìá ẹ̀ táwọn family ẹ̀ wá tàn lọ wọ́n wá tàn lọ sílé àáfàá wọ́n wá lọ tì mọ́nu yàrá kan wọ́n fi kọ́kọ́rọ́ sí wọ́n wá ń wò ó bí ẹni wo wèrè. Ó lóun kì í mú gbóhùn ọmọ tí ó ní sìgá lóun mọ̀. Pèsè òun tó ń wálé tó ń béèrè nǹkan wọ́n ṣe wá sọ pé òun ya wèrè. A lot is happening nínú ayé yìí kó lóun Elédùmarè kó ṣàánú fún wa. Àwọn fámìlì tó dá wà fámìlì wà tẹ́ máa fowó ránṣẹ́ sí pé ní ìdìkan bá tọ́lẹ̀ máa bá yín ṣe tí kò dẹ̀ ní sí wàhálà. Àwọn fámìlì kan dẹ̀ wà tẹ́ pọ̀ ọ̀rọ̀ wọn gbẹnu tán bí irú ìta rí yìí. Mo bẹ̀ wá nítorí t'Ọlọ́run ẹ jọ̀ọ́. Àwọn ìdílé tó bá ń ṣe irú nǹkan báyẹn ó kù díẹ̀ káàtó. Then Islamic centers ẹ̀yin Islamic centers ẹ máa ṣèwádìí ohun gbogbo dájúdájú kẹ́ tó mọ̀ tí wọ́n mọ́nu yàrá wọn tẹ́ ti máa ń tọ́jú wọn. Because irú bọ̀bọ̀ yìí tó bá take up pẹ̀lú wọn Islamic center yóò yẹ kó lọ tibẹ̀ bá yẹ kó lọ kó gbogbo àwọn tó wà mẹ́kọ̀ọ́. Ẹ̀yin àfáà tẹ́lẹ̀ yẹn ní Islamic center tẹ́ ti ń tọ́jú àwọn èèyàn nígbà tára ìlú èdò yẹn dé láti South Africa ó ń sọ̀rọ̀ lẹ́nu gbogbo
ẹ̀yin náà dẹ̀ ti mọ́nú ilé tó bá wá take ó máa kò sí kó má take up náà bí ọ̀rọ̀ ti wà lórí social media. Porosco Yeti, God bless you. Ẹ ṣé gan ma, love you ma. Mo ti sọ, God bless you. Understand? Ẹ jẹ́ kẹ́yìn gbogbo ẹ̀yin Islamic centers yìí ẹ lọ wá ẹjọ́ ẹ máa wádìí gbogbo dájúdájú. Bóyá àfáà yẹn ló kò láìpẹ́ láwọn fámìlì yẹn ń sẹ̀ láti ṣe bọ̀bọ̀ yẹn láti ṣe bọ̀bọ̀ yẹn báyà mọ̀ 17 days wọ́n ti múnú yàrá wọ́n fi kọ́kọ́rọ́ sí tí ò lè jáde mi mọ̀ bó ṣe escape gan tó fi interview ẹ̀ kódà no kódà o gbogbo ẹ̀yin tí ẹ ní Islamic centers please ẹ máa ṣèwádìí ohun gbogbo dájúdájú tó nígbà tó bá tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó bá ń drag báyìí wọ́n ní owó ètí muslim ni wọ́n láìkí muslim ni wọ́n hate àwọn àfáà ni wọ́n hate àwọn àfáà ni nítorí pé wọ́n ń ṣe muslim ni torí wọ́n jẹ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n ni torí wọ́n pójọ́ ní christian ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ o bọ́rọ̀ bá ṣe lọ lèèyàn ṣe máa tọ́ tó Yorùbá bọ̀ wọ́n lè tẹ̀sẹ̀ báyìí ló lọ yọ. Ṣé ti gbọ́ wọ́n ti ń dá wa lóhùn wọ́n ní there is nothing like Islamic center approved by our religion that change people like that na arrangement. Ṣé ti rí kódà báwo ni ṣe máa arrange pé wọ́n máa kọ́kọ́ so ẹnìkan mọ́lẹ̀ irú ibẹ̀ yẹn ó yẹ kán lọ tibẹ̀ kó yẹ kán dẹ̀ arrest àfáà yẹn àwọn fámìlì náà tó mú bọ̀bọ̀ yẹn lọ wọ́n máa kó yẹ kán kó gbogbo wọn ni ẹ fẹ́ bá ìrìn àjò ẹni ẹlẹ́ni jẹ́ èèyàn wálé láti ibi tó wà tó ti wà ní South Africa tó ti ń ṣiṣẹ́ bọ̀bọ̀ yẹn sọ wípé promoter lọ gbogbo àwọn olórin tó ti promote tó bẹ̀rẹ̀ sí dárúkọ wọn tó gbé wọn wá sí South Africa láti wá ṣe show orí ẹ̀ pé àwọn oníjàlá wọn láwọn oníjàlábí ni wọ́n so àwọn tó máa ń pè lóníjàlábí nìyẹn Azeez Baba thank you wọn láwọn oníjàlábí wọ́n máa ń ṣe báyẹn kódà ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run ó yẹ kí wọ́n arrest gbogbo wọn àti fámìlì tó kó wọn lọ àti bàbá àfà Islamic center yẹn ó yẹ kán ti pa ẹ fẹ́ bá ìrìn àjò ọmọ ọlọ́mọ jẹ́ ẹ tì mọ́ bẹ̀rẹ̀ for 17 days ó yẹ kẹ́lẹ́ lẹ́nu bí ó ti yẹ kó ti padà síbi tó ti wá kó máa make owó torí pé ó béèrè fún ilé tó ní ká àwọn nǹkan tó ní kẹ́ bá àwọn fowó ṣe torí ó béèrè fún ayé burú o ayé mọ̀ níka o trust no one trust nobody bọ́bọ́ yẹn trust àwọn family ẹ̀ ló ṣe tẹ̀lé wọn lọ kó wọ́n fẹ́ pa kán lọ bí àdúrà pé àfáà yẹn máa pray fún wọn máa ṣàdúrà fún kankan pé kó tó máa padà lọ òun náà dẹ̀ tẹ̀lé wọn lọ ó lòun débẹ̀ ọdún sí àwọn sọ pé a máa bọ àfáà wà nílé kan wá ṣàdúrà fún ẹ wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ push ẹ̀ wọ́n dẹ̀ tilẹ̀kùn ẹ̀rí pé ká làwọn èèyàn ẹ̀rí páwọn èèyàn wọn ò níbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n àwọn èèyàn wọn ò níbẹ̀rù Ọlọ́run evil people everywhere. ẹ̀yin tẹ́ bá ń ṣe báyẹn tó pé bá ní Islamic center tó bá ń ṣe báyẹn táwọn àwọn oníjàlábí náà máa ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ jáwọ́ bí ò jẹ́ bẹ́ẹ̀ a máa expose yín tá bá ti ń rí information a máa expose yín a máa expose yín ẹ dẹ̀ lè má like ọ̀rọ̀ ọjà ìsìn kan o lẹ́nu ọjọ́ mẹ́ta tí ọ̀rọ̀ kúkú wà láàrin igun méjì igun bàbá oníkíjìpá àti igun bàbá wa mọ́díkàs ẹni pé mi ò dá sí i torí mo expect àwọn àgbààgbà mi ì fẹ́nu sí ọ̀rọ̀ Muslims ni kò kàn mí èmi kàn ń wòye pé àwọn àgbàlagbà wo ló máa dá sí ló máa pẹ̀tù àlàáfíà sí àwọn àgbàlagbà wo ló máa tètè bá wọn dá sí kò yẹ kí igun wà tẹ́ bá wá dórí comment section ẹ máa rí gbàs nínú ẹ̀sìn àwọn adákẹ́ àwọn ọ̀rọ̀ ni ṣùgbọ́n tá a bá ríru eléyìí tí ẹnìkan lọ sún ọmọ kan mọ́lẹ̀ lọ́nà àìtọ́ tó lọ ń chain ẹ̀ lẹ́sẹ̀ bó tí wọ́n ṣe jẹ́ tó ń chain èèyàn táwọn fi chain sí lọ́rùn tàbí tá a rí fídíò kan tẹ́ lọ ń ṣe wọ̀nrànwọ̀nràn kan
fídíò kan wà táwọn kan nu ọmọ ilé kéwú tó fẹ́ pa báyìí adákẹ́ àsọ̀rọ̀ nìyí torí gbà yẹn kò tiẹ̀ wù mí kí n sọ̀rọ̀ sí bọ̀ mo rí wípé kí lórúkọ prophet máa tó máa ń sọ̀rọ̀ tóun àti kí ló ń jẹ́ o tó máa ń sọ̀rọ̀ bíbélì báyìí tó máa ń bá wa tú àlùkùránì báyìí tó máa sọ pé nǹkan tó máa ń tako nǹkan táwọn muslim bá ti sọ pé ẹ lè máa sọ báyìí ẹ má dorí bíbélì kodò tó máa ń tako akadipu wípé takadipu ń sọ pé ò dáa pé jésù ò sọ bẹ́ẹ̀ jésù ò jágbàdo kí lórúkọ bọ̀dá yẹn mo ti gbàgbé orúkọ ẹlẹ́yìn bí akínọlá mi ti gbàgbé jáde mo ṣáà máa ń wo ṣó ẹ̀ dáadáa mo máa ń wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń wò ìyẹn post ẹ̀ ìyẹn sọ̀rọ̀ lé lórí ìyẹn post ẹ̀ kó sọ̀rọ̀ lé lórí àwọn kankan náà gbé gbèmí ò kan gbé ni ká ní kristẹni kan ló ṣe báyìí gbogbo ariwo ti máa ta wọn ti gégégégégé ṣùgbọ́n gbà mí máa ń wà èèyàn lè rí kéèyàn máa sọ̀rọ̀ ọ̀tá a bá máa sọ̀rọ̀ a máa han yín mọ́ ni a máa ganu sí gidi ni tó mo ro ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kó tó di pa àbẹ̀rẹ̀ sí báìtì yín ká tó ganu sọ́rọ̀ ayé yín tẹ́ ẹ̀ fi ìyà já àwọn ọlọ́mọ tẹ́ ẹ̀ dé wọn mọ́lẹ̀ lọ́nà àìtọ́ tẹ́ ẹ̀ fi ṣèlè sí wọn lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́ lé wọn lẹ́sẹ̀ ẹni tó bá jẹ́ pé bá sick kan gbé lọ sí hospital ẹlòmíì tó yẹ pé bá yẹ pé lóòótọ́ àrùn olórùn ọpọlọ kan gbé lọ sí psychiatry hospital kó má di ẹnikẹ́ni mọ́lẹ̀ ṣé ẹ gbà approval lọ́dọ̀ ìjọba ni ẹ pé gbogbo táwọn yẹ káwọn ìjọba wa náà ṣe tó yẹ kó mójútó wọn ní mójútó nǹkan tó yẹ kó mójútó wọn ní mójútó níta àwọn point mo fẹ́ sọ lónìí nínú ẹ má bínú inú tiẹ̀ bí mi mi láì bí wọ́n ṣe fìyà jẹ bọ̀bọ́ yẹn too much láti ṣe kórí orí ẹ̀dá o tó mo kí gbogbo wa ẹ jẹ́ ká máa fi àdàgbé ètò rọ̀ níbi tá a bá dé yìí jẹ́ ká fi àdàgbé ètò rọ̀ níbi tá a bá dé yìí so mo kí gbogbo wa pé a kú wa tó tónu látàárọ̀ gbogbo èyí tí a ti wà lórí ìkànnì yìí yálà lórí YouTube tàbí ní orí Facebook tàbí ní orí TikTok a kí gbogbo wa pé a kú àtàárọ̀ mo rí mọ́mí Fàṣàkí mọ́mí Mary Shen mo rí Agudakẹ́mi Oyèláyọ̀ mo rí gbogbo èyí tí wà lórí TikTok mo rí gbogbo yín pátápátá mo rí everybody mo rí gbogbo yín mama Canada mo rí yín o everybody mo rí yín mo rí ọmọnà Rosemary mo rí Kíkẹ́ lọ́mọ Ọlá Sanoye àbí Ọmọlára Àbíkẹ́ Àdè mo rí gbogbo yín Lucy Awodun mo rẹ́yìn náà God bless you all mọ́mí Tolúwa ẹ̀ṣẹ̀ dúró sí wàhálà ẹ̀ṣẹ̀ mo rẹ́nikẹ́ Olúṣọlá mo rí gbogbo yín ẹ jẹ́ kí n máa lọlé mo ní ibi tá a fi àdàgbé ètò yìí rọ̀ sí náà rèé lónìí ẹ jẹ́ kí n máa lọlé kí n lọ rí láàsì kí n má bàa kú láàsì nítorí ìyá yín ni wọ́n ò pé dánú dóró mọ́ rẹ́rẹ́ lé bàbá mi tó bí mi lọ́mọ ilé yá ìyá lájẹ́ o ilé màmá ya o àgbẹ̀ kan orókórókó kó gbàgbé ilé a ó tó fi ire àti ayọ̀ a ó tó fi pàdé ẹni tó bá ní ká mọ́ bọ̀ láàrin délé bá ó dàbọ̀ I love you all thank you so much àti ìfẹ́ ṣe ìdájọ́ ẹja máa jọ́ ní kéèkì wa nítorí pé a ní kó lọ apologize and so kọ̀kọ́ a máa jọ́ ní ẹni a ní kó lọ apologize so ẹ jẹ́ ká àjọ́ ní sígbà tá a bá torí any update bóyá wa máa jáde á wà máa bẹ̀bẹ̀ let's adjourn it but for now kó lọ apologize. Cut! Thank you so much. I love you all. Bye for now.